Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: gbígbẹ́kẹ̀lé ìdarí àtòkèwá. Ìwé orin 2-8 ṣàgbẹ́kẹ̀lé lọ́jọ́jọ́. Ẹ̀kọ́ àkọ́sórí: àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró láéláé. Ìwé orin Dáfídì 145 ẹsẹ̀ 1. Bíbélì kíkà. Ìwé àwọn onídàájọ́ 1 ẹsẹ̀ 1-7. Ó sì ṣe lẹ́yìn ikú Jóṣúà ni àwọn ọmọ Ísírẹ́lì béèrè lọ́dọ̀ Olúwa wípé, ta ni yóò tètè gòkè tọ̀ àwọn ará Kénáánì lọ fún wa láti bá wọn jà? Olúwa sì wí pé, Júdà ni yóò gòkè lọ. Kíyèsí, èmi fi ilẹ̀ náà lé lọ́wọ́. Júdà sì wí fún Símónì arákùnrin rẹ̀ pé, bá mi gòkè lọ sí ilẹ̀ mi, kí àwa kí ó lè bá àwọn ará Kénáánì jà. Èmi náà pẹ̀lú yóò sì bá ọ lọ sí ilẹ̀ rẹ. Símónì sì bá a lọ. Júdà sì gòkè lọ. Olúwa sì fi àwọn ará Kénáánì àti àwọn Pérísì lé wọn lọ́wọ́. Wọ́n sì pa 1000 ọkùnrin nínú wọn ní Béṣekì. Wọ́n sì rí Adoni-Béṣekì ní Béṣekì, wọ́n sì bá a jà. Wọ́n sì pa àwọn ará Kénáánì àti àwọn ará Pérísì. Ṣùgbọ́n Adoni-Béṣekì sá, wọ́n sì lépa rẹ̀, wọ́n sì mú un, wọ́n sì ké àtàǹpàkò ọwọ́ rẹ̀ àti ti ẹsẹ̀ rẹ̀. Adoni-Béṣekì sì wí pé, 70 ọba lé èmi ké ní àtàǹpàkò ọwọ́ wọn àti ti ẹsẹ̀ wọn, tí wọ́n sì ń ṣa oúnjẹ wọn lábẹ́ tẹ́ḿpìlì mi, gẹ́gẹ́ bí èmi ti ṣe, bẹ́ẹ̀ ni Olúwa san án fún mi. Wọ́n sì mú un wá sí Jerúsálẹ́mù, ó sì kú síbẹ̀. Ẹ̀kọ́: Jóṣúà, ẹni tí ó jẹ́ olùdarí àwọn ọmọ Ísírẹ́lì láti ṣẹ́gun gba ilẹ̀ Kénáánì, ti kú, kò sì yan arọ́pò kan pàtó láti gba ipò rẹ̀. Ísírẹ́lì kò Ọlọ́run lójú, wọ́n sì béèrè wípé, ta ni yóò tètè gòkè tọ̀ àwọn ará Kénáánì lọ fún wa láti bá wọn jà? Olúwa sì dáhùn wípé, Júdà ni yóò gòkè lọ. Kíyèsí, èmi fi ilẹ̀ náà lé lọ́wọ́. Ẹ̀yà Júdà ni yóò máa ṣáájú nínú ìṣẹ́gun lẹ́yìn tí Jóṣúà ti lọ. Ọlọ́run ṣe ìlérí wípé wọn yóò máa ṣe rere nínú lílékè àwọn ọ̀tá. Júdà fi ìgbàgbọ́ gba ìlérí náà. Wọ́n yan Símónì kí ó darapọ̀ láti jagun, bẹ́ẹ̀ ni ìṣẹ́gun sì jẹ́ tiwọn. Júdà àti Símónì ló ṣáájú ogun. Olúwa sì fi ilẹ̀ Kénáánì àti àwọn Pérísì lé wọn lọ́wọ́. Wọ́n ṣẹ́gun àwọn ọ̀tá wọn. Ìdarí tòótọ́ máa ń wáyé nípa gbígbẹ́kẹ̀lé Ọlọ́run àti ìdarí Ọlọ́run láti òkè wá, àti títẹ̀lé àwọn tí Ọlọ́run ti yàn láti ṣe olùṣọ́ àgùntàn àwọn ènìyàn rẹ̀. Ọlọ́run bùkún ìdarí Júdà, ó sì ń fún wọn ní ìṣẹ́gun síwájú àti síwájú. Wọ́n gbógun ti Júdà, wọ́n sì ṣẹ́gun Jerúsálẹ́mù, ìlú tí ó yẹ láti jẹ́ àmì àpẹẹrẹ Ọlọ́run àti ibùgbé àwọn ènìyàn rẹ̀. Nínú ìdarí Ọlọ́run, Ọlọ́run ni ó wà ní ìṣàkóso. Ó máa ń yan adarí nínú ayé yìí láti máa ṣe àkóso olùṣọ́ àgùntàn àwọn ènìyàn rẹ̀, bíi Mósè, Jóṣúà tàbí Júdà. Gbogbo wọn ni Ọlọ́run gbé dìde láti darí àwọn ènìyàn rẹ̀. Nígbà tí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, àṣeyọrí wa yóò dájú. Àmín. Ẹ̀kọ́ àmúrelé. Àṣeyọrí tòótọ́ máa ń wáyé nípa wíwá ìtọ́ni Ọlọ́run, gbígbẹ́kẹ̀lé àwọn adarí tí Ọlọ́run yàn, àti títẹ̀lé ìdarí rẹ̀ pẹ̀lú òdodo. Àdúrà. Olúwa, tẹ̀síwájú láti máa darí àwọn olórí wa ní ọ̀nà tó tọ́, kí a lè jèrè gbogbo ayé fún Kristi nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.